àwọn gómìnà ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa san 100,000 naira gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó mọ̀ kéré jùlọ. Ẹgbẹ́ àwọn gómìnà ní Nàìjíríà ti kéde pé àwọn ti ń jíròrò lórí ìgbésẹ̀ láti máa san 100,000 naira gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ní Nàìjíríà. Wọ́n ní èyí ó máa jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà láti mú ayé dẹrùn fún àwọn òṣìṣẹ́ náà látàrí bí ọrọ̀ ajé Nàìjíríà bó ṣe le koko lásìkò tá a wà yìí. Alága ẹgbẹ́ àwọn gómìnà ọ̀hún tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ìmọ̀ ló máa fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan lójú òpó Facebook rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn gómìnà mọ̀ pé nǹkan kò rọgbọ fún àwọn aráàlú látàrí ọ̀wọ́n gógó tó mọ̀gbòde, àwọn sì ń gbé ìgbésẹ̀ láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Abdulrazak ó wá sọ wípé àwọn gómìnà wọ́n ti ń bá ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ jíròrò lórí bí ìgbésẹ̀ náà yóò ṣe di ṣíṣẹ tí kò tún nípa ojúṣe ìjọba míì lára. Ó ní àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n mà rí wípé ó yẹ ká máyédẹrùn fún àwọn òṣìṣẹ́ ní kankan ní ìdáhùn sí ọ̀wọ́n gógó tó ń kojú àwọn ọmọ Nàìjíríà lásìkò yìí. A ti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú ìjọba àpapọ̀ àtàwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láti fẹnukò lórí iye owó tí yóò yẹ àwọn òṣìṣẹ́ tí kò sì ní ṣe àkóbá fún ojúṣe ìjọba míì. Abdulrazak ó wá ṣàlàyé pé àfojúsùn àwọn ò ní bí àwọn yìí ó ṣe lè san owó tó máa yẹ àwọn òṣìṣẹ́ fún wọn kí àwọn tó lè láǹfààní láti máa ṣiṣẹ́ sin àwọn aráàlú míì tí kì í ṣe òṣìṣẹ́ ìjọba. Ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ní Nàìjíríà ń ló ti ń kérora ọ̀wọ́n gógó tó máa gbòde bẹ̀rẹ̀ láti owó epo bẹntiróòlù sí owó gáàsì ìdáná àtàwọn nǹkan míì. Lọ́wọ́ yìí 70,000 naira ń lówó oṣù òṣìṣẹ́ ìjọba tó mọ̀ kéré jùlọ ní Nàìjíríà, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ òṣìṣẹ́ iléeṣẹ́ aládàáni míì ó ní kò lè san tó iye owó ọ̀hún. Àmọ́ ṣá o, àwọn ìpínlẹ̀ kan bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Rivers àti Imo ó ní a gbọ́ pé wọ́n máa ń san owó tó mọ̀ pọ̀ ju 70,000 naira tó jẹ́ iye owó oṣù tó kéré jùlọ yìí. Wàyí o, ẹgbẹ́ òṣìṣẹ́ NLC kò dákẹ́ láti máa ké sí ìjọba lóòrèkóòrè pé kó san owó tó mọ̀ tó fún àwọn òṣìṣẹ́ kí ayé lè dẹrùn fún wọn. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú sinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rè àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Elédùmarè.